Africa Content TV. Ọ̀kan nínú àwọn ọ̀ràn kàrámítà ni ara apá kan àwọn síà ni tí ń jowú Islam tí ń jowú ìlú Mecca ti pẹ́ olú àlálágbára àgbà náà ó jagun ọkọ̀ǹkọ̀ Abashra ní Iraq ó jagun ọkọ̀ǹkọ̀ Iran gbogbo ilẹ̀ Lárúbáwá ní kọ̀ǹkọ̀ ẹ̀rù wà pa àwọn Lárúbáwá Mecca níjọ́ tí ó wọ̀ Mecca ó kó sójà lẹ́yìn ọ̀sán kan ló fi débẹ̀ wọ́n ní kó ṣe àdéhùn pásítọ̀ Yobi mo pàlájì tán díẹ̀ lókù alam wa salam wọ́n ní kó ṣàdéhùn pé àlàáfíà lòun bá wá sí haram ó lóun wá ṣiṣẹ́ hajj ni o wọ́n ní kó búra ó sì fi Kùránì búra kẹ́ ẹ̀ lè mọ̀ pé àwọn kírímínà èèyàn pọ̀ láyé ó fi Kùránì búra ìtàn yẹn ń ṣẹlẹ̀ bí 100 ọdún sẹ́yìn ló bá kó àwọn sójà rẹ̀ wọ Kaaba ọwọ́ Kaaba báyìí ọba èèyàn 3000 tí wọ́n ṣiṣẹ́ hajj nínú haram gbogbo wọn lọ pa gbogbo ẹ̀yọ ẹnìkan. Allahu Akbar. ó wá pa gbogbo wọn tán yányán ó wá yọ àké sí Kaaba ó wá yọ Ajarale aṣíwájú. Ajarale aṣíwájú ó dà gẹ́gẹ́ bíi meteorite àwọn òkúta kan máa ń já wá látòkè sánmà ó máa ń funfun kan lílà gbogbo ìgbà àtẹ̀bọ̀ tí wọ́n ń ṣe lára Kaaba ń jọ yẹn lọ́sọ̀ di dúdú ó wá yọ òkúta yẹn ó yọ jáde pèsè àṣẹ ara Kaaba tí wọ́n ń pọ́nlé náà ni ó wá mú Ajarale aṣíwájú ó mú lọ́wọ́ òsì ó wá gé orí ìmáàmù tí ń kírun fún wọn nígbà tó wọlé ó gé orí ẹ̀ ó wá mú irun orí ẹ̀ dání báyìí ó wá mú méjèèjì dání ó wá ń pariwo àyínà lọ́ọ̀ àyínà rọ́pùkù ọlọ́run yín tẹ́lẹ̀ ń sìn ẹ̀ pé jáde kó yọjú sóhun fi. ẹ̀dá tí ń ṣe ibi tó tún dùnnú ẹ̀dá tí ń ṣe ìkà tó tún yọ̀ sí ọlọ́run bá mú kó nílé bọ́ ọlọ́run bá mú kó nílé dá sọlọ́run bẹ́ẹ̀ san jàmá mi ire ló pé ká máa ṣe ká ire ló pé ká mi á ṣe. ló bá gbé orí ìmáàmù ó gbé dání báyìí Ajarale aṣíwájú ó gbé dání ọlọ́run kú sùúrù ọlọ́run ní sùúrù pọ̀ ájì Oríyọmí majority àwọn tẹ̀ ń bá fa wàhálà láyé wọn ọlọ́run ní sùúrù ni tí ò bá sí sùúrù ọlọ́run ní ta ni ó kù lórílẹ̀ ayé ẹ̀ṣẹ̀ pọ̀ tọmọ Ádámù ń tà ó sì gbé Ajarale aṣíwájú ó wá gbé lọ sí ibi tá ń pè ní Bahrain lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ Damam. Bahrain odidi country kan ní lónìí Saudi Arabia ò ti wà ní country nígbà yẹn àmọ́ bẹ́ẹ̀ yẹn ló fi ṣe bẹ́ẹ̀sì ogun ẹ̀ ó gbé Ajarale aṣíwájú lọ́bẹ̀ gbogbo ayé lọ́bẹ̀ tí kọ̀mọ̀dé Ajarale aṣíwájú padà àwọn mùsùlùmí sì ń lọ sí hajj láìsí Ajarale aṣíwájú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìsàlẹ̀ Ajarale aṣíwájú lomi Zemzem ti ń sùn. Ajé Àwùjọlá ẹni ó ṣe rere káàkiri torí bí èèyàn bá ṣe ká àwọn kàkà ń bẹ tó jẹ́ bọ́lọ̀ nìkan ló lè mú ẹ̀dá ò lè mú ẹ kú náwó ẹ kú oríire ọba padà sílùú ẹ Ajarale aṣíwájú sì lò 23 years lọ́wọ́ ẹ 23 years ẹ wo sùúrù Ọlọ́run 20 ọdún àtọdún mẹ́ta Islam ò torí ẹ̀ parẹ́ àṣẹ ìtọ́fẹ́ ni pé ó lọ kọ́ mọ́sálásí míì sí Bahrain ó wá gbé òkúta Ajarale aṣíwájú ó fi sí kọ́nà kan ó kọ́ mọ́sálásí bíi Kaaba ó wá pariwo fara ayé pé kò sí ájì mọ́ ní Mecca o ẹni tí ó bá sí ájì ọmọ bọ̀ lọ́dọ̀ òun ò sì ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan kọ̀ wá rẹ̀ yọ ẹnìkan kó lọ sí ájì bẹ́ẹ̀ ìyẹn kọ́kọ́ jẹ́ ìbànújẹ́ fún asọ́lọ́hún wòran nígbà tíjọba Àbásídé àwọn ni wá lọ negotiate èlò lọ́gbà tó fi release Ajarale aṣíwájú ọwọ́ á dá owó tó rò pé odidi country ò ní lè san ọ̀dà wọ́n lè san owó yẹn níjọ́ tí wọ́n lọ gbé Ajarale aṣíwájú ó rí i pé wọ́n ti dé wọ́n ti fi ẹṣin kó owó wá àti gold
ó wá gbé ajára lé aṣíwájú yẹn wá gbé bọ́ síta ó wá mú àmọ́ ó wá làmọ́ ó tún fọ́ ajára lé aṣíwájú pẹ̀lú bínú pé tẹ́ ẹ bá kó débẹ̀ kò ní í ṣiṣẹ́ mọ́. Ó wá kù ẹ̀rún méje ní kókó tó tí ò ju déédéé orí ìka lọ tó kù méje ń làwọn mùsùlùmí wá sá wọn wá kú sínú aṣọ ní a wá dá padà sára Káàbà ló fi jẹ́ pé tá a bá ńlá ajára lé aṣíwájú lẹ́nu òkúta yẹn kéékèèké méje ló wà nínú ihò yẹn kì í so títí mọ́ àmọ́ lójú ẹsẹ̀ tó kúta yẹn débi adá sí àṣẹ Ọlọ́run padà lójú ẹsẹ̀ ntí ò ṣiṣẹ́ láàyè tiẹ̀ ó débẹ̀ ó ṣiṣẹ́. Ibi tí ẹ̀rùn kìíní ẹ̀rùn sí ń jọ sí ibẹ̀ ló sọ bàárà ìnìdólówó lẹ́nu gbogbo epo tí bàárà ìnìní láyé lónìí ibi tí wọ́n fọ́ òkúta ajára lé aṣíwájú sí ibẹ̀ lẹ́kọ́ ti sun jáde. Kẹlẹ́ wá ṣẹlẹ̀ sí tọ́yìn aljana bí ọdún tí wọ́n gba ajára lé aṣíwájú lọ́wọ́ ẹ̀ tí wọ́n dá padà ó di 40 ọjọ́ àti ẹyọ kan tí ajára lé aṣíwájú padà sáàyè ẹ̀ àṣẹ security ní ajára lé aṣíwájú jẹ́ fún nígbà tí bẹ̀ lọ́dọ̀ yìí òun gángan ni ò jẹ́ kí ìbínú Ọlọ́run ó ti dé ọkàn jí láàárọ̀ ọjọ́ kan lórí pé gbogbo bọ́dì òun ìdè ń jáde láàárọ̀ gbogbo owó tó gbà lórí ajára lé aṣíwájú lọ́nà tán ọjẹrà látàyé ọjẹrà kò sì kú gbogbo ẹran ara rẹ̀ nìdí jẹ tán irun ẹnìkan ò lè súnmọ́ mọ́ ó kù kìkì dá egungun kò dẹ̀ kú kò jẹun fún 41 days kò dẹ̀ kú. Ọlọ́run fi sí ẹ̀sìn tọ́yọ̀ ìjànàbí ọwọ́ apàdà kúngbà tó kú wọn lè súnmọ́ kú ẹ̀ nítorí òórùn gbogbo ọmọ tó bí láàrin 40 ọjọ́ gbogbo wọn jáde láyé. Ìyàwó tó fẹ́ rí ó kú kò ní ìran tọ́yọ̀ ìjànàbí ò sí má láyé Ọlọ́run parẹ́ tìrantìran ni mo fi sọ yìí pé ẹni tó kọ́ mọ́sálásí ó ní ládàá ẹni tó yàgbẹ́ sínú ẹ̀ ó ní ládàá ẹ̀san ake ada lórí ọmọ ẹ̀san ake ada lórí ọmọ èyí ó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san ake kàdá lẹ́san ajá àwùjọ la owó dà Akewugba owó lè ní orí ọbẹ̀ àti àti owó dà ẹ̀san ake ada lórí ọmọ bàbá ń ṣe rere láyé à ń ṣe nítorí ara wa àti nítorí ọmọ. Ìyàwó àyà àdínì gbogbo ìtẹ́ ìṣeun ẹ̀yin ó kéré rẹ̀ àwọn ọmọ ó tó kéré ẹ̀. Àdúrà mi fún yín ni pé fa innaka alla tajua fiya wala tahara ebi ò ní pa yín láyé ẹ̀ẹ́dẹ̀ ní rìn òwò gbogbo tí má lágbára rìn òwò ní ṣẹlẹ̀ sí ẹ̀ ní wọ́wọ́ tiẹ̀ ní wọ́lá àti tóbi Al-Qur'an ọlọ́mọ àwùjọ ládọ́wọ́ rẹ̀ wò eléyìí tó ṣe yìí jẹ́ ọba ìsan rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́ má jẹ́ akọ́ mọ́sálásí ìtàn kí nǹkan ọ̀rẹ́ yìí òwe Yorùbá kan níbi ẹni bá bù fún ni àá bù fún padà ní o tí n bá sọ pé ó dífá mi sọ̀rọ̀ fá o wọ́n ní ó dífá fún ikán tó jẹ kòkòrò tán ó wá fi èrùpẹ̀ dípò lé kòkòrò àwùjọ ìyàwó àyáàdínì ẹ ṣeun alájà sílẹ̀bẹ̀ ẹ̀mí yóò gùn kí ni tí mo sọ débẹ̀ kí n tó sọ microphone lẹ́ bàbá jíárò yìí ọ̀rọ̀ establishment alájì Oríyọmí ni ó ṣe yùn olówó làlájì Oríyọmí ó sì mọ àwọn olówó tí ó pè mọ́ra òun náà ni ó ṣe òun náà àkàrà wo pa ló kápá ẹ̀kọ́ kiri bàbá dáadáa alárafa mi ẹ̀kújọ́ mẹ́ta níparí gbogbo wa náà àgbo lè koko owó rẹ̀ láríjọ lóde léyìí o àgbo bà tí àwùjọ láǹṣe owó ẹ̀ láríjọ lóde léyìí o mustaifo bọ́ọ̀bá tiẹ̀ ti torí kankan pé Ọlọ́run ti torí bọ́kùnrin yìí kọ́ mọ́sálásí ibi tó ti rówó ni èmi náà rà gbo mustaifo ẹni ọba dẹ̀ yọ̀ǹgì tọ́jà yọ̀ǹgẹ̀ bíi alájí ẹ̀dẹ̀ yìí kó náà ra ó lè koko bẹ́ẹ̀ yẹn bá ń bẹ lọ́dọ̀
tíyàwó èèyàn ọba lè sọ fún yàn pé sọ́ọ̀pá mi ni àbí nǹkan mi bẹ́ẹ̀ kó ń tàn wọ́n yẹrẹ wò kò tí ì jọkùnrin o. èèyàn gbọ́dọ̀ bá débi mọ́nàkáì èèyàn gbọ́dọ̀ bá débi tíyàwó èèyàn sọ fún yàn pé kí ló dé kí ló dé sẹ́ńjẹ́ sọ yìí kì í mi sẹ́ sanwó okú mọ́ ni kí ló dé sọ́jọ́ jẹ́ ni ó lè koko. èmi ńgbà mo ti ń lo ńgbà kan tí mo ti gbà sọnù nulẹ̀ ẹ̀kọ́ kan ló kù tẹ́mi máa lè mi èlò tààrà mọ́ torí mo ní ọ̀dà sọnù lẹ̀ nulẹ̀ ọ̀dà sọnù lẹ̀ nínú ọ̀dà sọnù náà lẹ̀ tó bu àyà ọ̀dà sọnù lẹ̀ nínú àwẹ̀ tá a ní kẹ́lẹ́ oúnjẹ wa tó ti wá sàn kọjá aago 5 sẹ́ni kọ́dà sọnù lẹ̀ àti gbàǹdèmí ti ń lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan bisimilahi rahman rahim ọlọ́run abẹ́ o. Alhaji Awùjọlá Isaac kò lè koko Ọlọ́run má padà ń gbà kan má yọwọ́ lọ́rọ̀ yín má kó ṣe mọ́ wọlé àti tóbi alukur'an bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. bàbá mi ayé rí iná gbogbo Anwaru Islam látọ̀yọ́ Ọlọ́run san yín lẹ́san dáadáa. Bàbá chairman Anwarul Islam bàbá ayéri iná tí mo ní a máa kọ́ mọ́sálásí kiri ayé nu wàláyé Ọlọ́run nìkan ló mọ iye mọ́sálásí tí wọ́n ti kọ́ àwọn kan ò lè kà mọ́ ẹ bá níbi tó ti lérè o. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. èmi náà ó máa pè yín bàbá